eléyìí má tún ga o ìjẹ eléyìí má pọ̀ kẹ́ ta ni yóò gba Bíọ́dún Òkèowó lọ́wọ́ òṣèré akẹgbẹ́ rẹ̀ Lizzy Anjorin lohun táwọn èèyàn ń pariwo báyìí níbi tí Bíọ́dún Òkèowó ti tẹ Kannywood mọ́lẹ̀ ní bó ṣe gbé ìpolówó eré rẹ̀ tó pè ní December Party lọ sọ́dọ̀ ẹni tó máa ń bá òṣèré akẹgbẹ́ rẹ̀ jà ìyẹn Akeem ọkọ single mother ó gbé ìpolówó kó bá òun polówó eré náà káwọn èèyàn lè wo eré náà eléyìí ló bí Lizzy Anjorin nínú wípé kò jẹ́ kó jẹ́ Bíọ́dún ló máa ṣe eléyìí nítorí pé òun dúró tì nígbà tí àwọn kan fẹ́ máa sọ̀sọkúsọ nígbà tí Bíọ́dún fẹ́ ṣègbéyàwó lọ́dún 2024 èpè kàbìtìkàbìtì ní Lizzy Anjorin ń gbé àwọn ọmọ Bíọ́dún ṣẹ́ tó ń gbé ọkọ rẹ̀ ṣẹ́ pẹ̀lú tó sì sọ pé bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn méjì fún bó tilẹ̀ jẹ́ pé Bíọ́dún kọ́kọ́ sọ ohun kankan lórí ohun tí Lizzy ń ṣe ṣùgbọ́n nígbà tó yá Bíọ́dún jáde síta sọ pé òun ò tọ́ná wẹ́bí o òun ò sì ní ọ̀rẹ́ kòríkòsùn nínú agbo òṣèré tíátà àti pé bàbá kan náà lòun bí àwọn ọmọ òun méjèèjì fún tí ń ṣe Òkèowó ó wá ní Lizzy pé òun síbi pátì rẹ̀ níbi ọdún méjì sẹ́yìn tóun sì lọ òun ò sì lọ ju wákàtí péréte lọ ó nígbà tóun rí bí Lizzy ṣe ń gbá ọmọ tí ò ṣẹ̀ṣẹ̀ pé lòun ṣe fàsẹ́yìn tóun sún akì fún ó jọ pé Lizzy Anjorin ò ṣetán láti tú okùn lọ́rùn Bíọ́dún Òkèowó níṣẹ́ ló ń pè ní olè ọ̀lẹ àti pé ó ní kò níṣẹ́ lọ́wọ́ ó ní kò lógo àti àwọn ọ̀rọ̀ mìíràn tí kò ṣe gbọ́ sétí ní Lizzy Anjorin sọ nípa Bíọ́dún Òkèowó ṣe akẹgbẹ́ rẹ̀ ọ̀rọ̀ yìí ló mú káwọn sọ káwọn àgbààgbà ń tẹ́tẹ̀ bá wọn dá sí i kíjà náà tó jù báyìí lọ kó tó di pé wọ́n á fi ọlọ́pàá tàbí ìwé ìpẹ́jọ́ léra wọn